ọ̀nù rò ó yẹ kó máa pẹ́ dà o àyájọ́ ọjọ́ òní lẹ̀ wá sílé ayé bàbá wa Abdulrasaq Akínsọ́lá àṣeyíṣà mọ́dún ikú òní pààyín happy birthday to you ikú ìpẹ́ta lójú ìran mo ní kẹ́ pẹ́ bímọ pẹ́ ti pẹ́ o wà pẹ́ bímọ pẹ́ ti pẹ́ ẹ̀mí tó ṣe yìí á ṣe púpọ̀ ọdún láàyè o nínú owó nínú ọlá ìkúbalẹ̀ ọ̀rọ̀ ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra wùsà ọdọọdún là ń rọmọ bì lórí àtẹ owó yín ó mọ̀ pọ̀ ọlá yín ó mọ̀ pọ̀ ríríṣẹ́ yín ó mọ̀ pọ̀ náà ni you are a politician you are a stockbroker ọkọ̀ awẹ́lẹ́wà fún mi láyọ̀ o aláwòrán ò ní dalẹ̀ yín rú dádì Zainab dádì Kubrat dádì Rashidat dádì Harris ikú ò ní pọ̀mọ́ yín o bàbá wa Akínsọ́lá ẹ̀rí pọ́jọ́ ò ní ẹ̀yìn o mo ní ẹ mọ́ dágọ́jọ́gọ́jọ́ ẹ̀gbọ́n Hajia Ọlámúsà Mulikat ẹ̀gbọ́n Abdulmojid bó ti wù kẹ́pẹ́ láyé tó ẹ̀ nífojú kan sáré ọmọ Ìjẹ̀mú ní Ife Olukotun nìyí o ọ̀run àgbà ọmọ ẹkùn ọmọ àrìgbọ̀dọ̀ jẹran olóko ọmọ ẹlẹ́jọ́ lọ́sọ̀ràn ọmọ olódì sigidi àgbógbógbógbó ẹ̀jẹ̀gbó ẹ̀sà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ títí ọmọ ewé ihò amọ́tìgbò ìbọ̀bọ̀ rẹ̀ sì kókó wẹ́rẹ́ Abdulrasaq ẹni máa padà sáyé ìdáláyé ẹ̀mí tó sọdún èyí á ṣe púpọ̀ ọdún láàyè o àbúrò yín Mulikat ló ní máa sọ fún yín wípé ìgbà ọdún kan ni Hajia Mulikat ní kí ẹ pẹ́ láàyè o ẹ̀ nírí ń gbẹ́sẹ̀ nù yóò ṣe bí ọmọ happy birthday to you.